لا قربة ترجى ولا وثن ولا قبر له سبب من الأسباب قبر له سبب من الأسباب. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله الأمين وعلى آله وأصحابه أجمعين. أدعو سيد الله سبحانه وتعالى أترى عليكم كيولون عليكم كما باشواج ونبى محمد صلى الله عليه وآله وسلم. gbogbo ẹ̀yin tí ẹ ń wò wá káàkiri àgbáńláyé ẹ káàbọ̀ sí orí ètò wa ètò yín Flag Bearers of Sunnah lẹ́ẹ̀kan sí. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ tẹ́lẹ̀ ètò yìí láti máa gbé àwọn olùmọ̀ Sunnah àwọn bàbá wa tó ń kọ́ àwọn ẹlẹ́kọ̀ọ́ Islam tó sì ń fi ẹ̀kọ́ Sunnah sallallahu alaihi wa sallam tí wọ́n fi ń yé àwọn èèyàn nílẹ̀ Yorùbá. A wà ní Èkó lẹ́ni ní ọ̀dọ̀ ẹ̀kan náà àwọn àfáà wa kan náà àwọn àgbà àfáà wa Sunnah nílẹ̀ Yorùbá tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn Sheikh Abdurrauf Ballo Sheikh Abu Sofia hafidhahullahu ta'ala wa ra'ah. Assalamu alaikum wa rahmatullahi wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Assalamu alaikum sheikhana. Wa antum kadhalik barakallahu fikum. Jazakumullahu khair. Shukran. Sheikh ẹ jẹ́ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú background yín orúkọ yín àti ibi tí wọ́n ti bí yín gangan. Akramakumullahu al-karim. Allahu akbar. Orúkọ tèmi ni Abdurrauf ibn Ballo ibn Ilyas Abu Sofia. Naam. Ibo gangan ni wọ́n ti bí yín akramakumullah. Ìbéèrè tó dáa ni. Akramakumullah. Kò sí bí èyàn ó ṣe wà tí ò ní níbi kan láti bí ni. Ó dá àwọn ànábì Ọlọ́run. Ẹ máa gbọ́ pé wulida Muhammadun sallallahu alaihi wasallam fi Makkah. Wọ́n bá ànábì ní Makkah àti bẹ́ẹ̀ lọ ni. Wọ́n bí èmi ní kọ́ríyà kan tí a ń pè ní Etí Ọ̀nì. Etí Ọ̀nì. Etí Ọ̀nì. Etí Ọ̀nì. Naam. So ó jẹ́ ìlú kan lọ́ndà Iléṣà ni. Mashallah. Ó falls under Takumasa local government. Mashallah. Yẹn lóyún Ọ̀yọ́ Ọjọ́un but Ọ̀ṣun state ní sí. Mashallah, barakallahu fikum. Bó ti rí nù. Mashallah, barakallahu fikum. Ṣé ìlú yìí náà ni ẹ ti dàgbà àbí báwo gangan ni ìgbà tẹ́ kékeré yín bó gangan lẹ ti ṣe akramakumullah? Wọ́n bí mi sí Etí Ọ̀nì ṣùgbọ́n ìlú tí kò jìnnà síbẹ̀ púpọ̀. Ta lè lò bí 3 or 4 kilometers. So à ń pè ní Ẹ̀rìnṣẹ́bíjà. Ibẹ̀ láti ṣe kékeré. Ọ̀ṣun state náà ni kò jìnnà síbi tí a sọ yìí. London Osu local government Takumasa local government tí headquarter wọn jẹ́ Osu. Mashallah. Assalamu alaikum. Ṣé àti àwọn bàbá àti màmá náà ṣe ìlú iná ni àwọn náà ti wá? Akramakumullah àwọn iṣẹ́ ibẹ̀ yẹn ni wọ́n ti wá. Iṣẹ́ oko ló gbé wọn débẹ̀. Allahu akbar. Bó ìṣẹ̀lẹ̀ sọ́pọ̀lọpọ̀ bàbá wa níjọ́ ni àwọn ọmọ ibi Kwara state lèmi. Mashallah. Tó sì jẹ́ Ìlọrin gan nípìlẹ̀. Allahu akbar. Ìyẹn pópó gbọ́ná ilé arọ́wà sí. Mashallah. Allahu akbar. Ibẹ̀ gan dẹ́wà gbọ́ Moscow ras ìpìlẹ̀ wa náà nù. Ṣùgbọ́n kò ní wọ́n lọ dá ní Ọ̀ṣun state. Mashallah. Tí wọ́n fi bá wa síbẹ̀. Allahu akbar. Assalamu alaikum. Barakallahu fikum. Akramakum barakallahu. Naam. Naam, Sheikhana ẹja sáré wo bí èyàn ó kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn bó gẹ́gẹ́ ló ṣe bẹ̀rẹ̀ àti pé ẹja rí nǹkan pàtó kan tó jẹ́ pé òun gan ló sọ yín pé ẹ̀kọ́ ẹ̀sìn yẹn ni ó wù mí láti ké. Barakallahu fikum. Jazakumullahu khairan. Bó ti máa rí náà nù gẹ́gẹ́ bí àwọn bàbá wa ní Germany tán bá ti jẹ́ mùsùlùmí kò possible bí ìbá ti wù kí ó rí káwọn ọmọ wọn kí wọ́n mọ́ lákàkún sí ẹ̀kọ́ ẹ̀sìn láti kékeré bí ó ti mọ ní ó ṣe kí ni ó ní ó mọ̀ ṣùgbọ́n tó wá sọ pé tí bàbá tí ẹ bá tún jẹ́ àfà eléyìí ó tún jẹ́ kó rọrùn dáadáa so dáàdì tí wọ́n àfà ni wọ́n ìmáàmù ni wọ́n tí wọ́n sì ń kí jùmọ̀ fún àwọn èèyàn so eléyìí ó fáwọn náà láǹfààní láti máa kéwú láti kékeré ni bákan náà ní jíyà bàbá nu ní jíyà ti ìyá náà àfà ni àwọn náà bí a bá ń gbọ́ ẹ̀kan náà bàbá wa tí wọ́n ń pè ní bàbá lárárọ̀ ẹ máa gbọ́ inú àwọn bàbá wa tí wọ́n kéwú lágbàjì ni wọ́n
kọ́lọ́n bá ní ṣàforíjì fún gbogbo wọn níjí àti ìyánu àfa làwọn náà ni ṣẹlẹ̀ fún wa láǹfààní ó já sí pé ó sọ wọn lọ́mọ kan ni tí wọn ò bí tí ò ní kéwú láti pilẹ̀ ìmí lè bá débi tí ò lápẹrẹ tí èdú o ìmí sì lè bá débi tí ó tún lápẹrẹ ṣùgbọ́n bí tí máa ń pilẹ̀ náà nù bó ti jẹ́ ẹnu barakallahu fi. àfikún barakallahu. ṣùkọ́. ṣé ẹnìkan wà tó jẹ́ bí mẹ́ńtọ̀ yín tó jẹ́ kébù tán apart from kí ó yá kéwú pé bàbá àti màmá ọlọ́run ní kí wọ́n jà fa pé tó wá ní mẹ́ńtọ̀ kan tó kàn ó lè jẹ́ bàbá náà pé mẹ́ńtọ̀ yìí ni mò ń wò pé ó dà kí bẹ́ẹ̀ ní í ṣe rí náà ló wù mí náà ní kéwú ẹ̀ akramakumullah. èyí ó wà dáadáa o pé ká sọ pé àwọn kan la rí wájú ni àwọn ó wà dáadáa yàtọ̀ sí wípé ìfẹ́ ìmọ̀ ọlọ́ngbé sí yàn lẹ́mìí láti nífẹ̀ẹ́ mọ̀ so bí èèyàn bá nífẹ̀ẹ́ mọ̀ ní kò rọrùn kó ṣe pé ojú ọ̀nà mọ̀ onìkan náà ni ó máa dárìn láyé bá ṣe pé ààyò ara àwọn èèyàn kan tí èèyàn náà wò pé ẹja rìn báyìí àbí ẹrìn báyìí kó lè wẹ̀ ní ó sì máa rìn bí wọ́n ti ṣe sọ ni ìyẹn wà dáadáa. barakallahu fikum alhamdulillah tó ẹ ti bá wa dárúkọ pé ọmọ Ìlọrin gangan bẹ́ẹ̀ni tó túmọ̀ sí pé Nàìjíríà náà ni ọmọ Nàìjíríà náà ni ìjà ara àwọn àfà kan ní Nàìjíríà mi tó jẹ́ pé wọ́n nípa tó lágbára púpọ̀ lórí ìrìn àjò yín láti kẹ́kọ̀ọ́ akramakumullah. mo ṣe sọ lẹ́ẹ̀kan náà ni ó wà dáadáa kọ́lọ́n bá ní sọ ogun ọlẹ́sàn rẹ̀ gẹ́gẹ́ bí àwọn bàbá wa níjọ́ ẹ máa gbọ́ tí wọ́n bá ń ṣàdúrà fáwọn tí wọ́n gba ìmọ̀ lọ́dọ̀ wọn wọ́n ní aláràfí kan aláràfí méjì ọlọ́run bá ní ṣàforíjì fún àfáwà àwọn tí wọ́n ti lọ́nu sọ tí wọ́n sì wà láyé nínú wọn ọlọ́run kó bá ní fún wọn láti bọ̀ tán rí àti gbogbo wa náà àwọn wà dáadáa tí wọ́n pọ̀ tí agbáwájú wọn kọjá àbí tí n bá sì béèrè yín dáhùn mọ̀rọ̀bí tẹ́ ń bí mí náà nù wọ́n pọ̀ dáadáa tí a bá ní a máa dákọ̀ wọn ní ilẹ̀kùn bó ti jẹ́ nu. barakallahu fikum ayakumullah akramakumullah karim. Nàìjíríà la sọ ní Nàìjíríà Nàìjíríà ṣe kẹ́kọ̀ọ́ ní ìta Nàìjíríà bákan náà àbí Nàìjíríà nìkan náà lẹ́tí. akọ́ Nàìjíríà akọ́ ní níta náà. Masha Allah. akọ́ ní Nàìjíríà akọ́ níta. Masha Allah. akọ́ ní ikima. Masha Allah. ló túmọ̀ sí pé gbogbo àfáà tí wọ́n wà ń bẹ̀ ni bó láyé sọ pé wọ́n yé ṣe àfáà wa ìyẹn ò possible kò possible rárá kódà bàbá disagree pẹ̀lú àwọn àfáà wa ni ìyẹn yé ṣe tuntun ni kí ọmọ kí ó disagree pẹ̀lú ẹni tó jẹ́ àfáà ẹ̀ ṣùgbọ́n ipò pé nípìnlẹ̀ àwọn tán fọ́ndéètì mọ̀ àwọn tán gbèmọ̀ sí ni là ọ̀ràn èèyàn ni Ọlọ́run ṣe kéèyàn mọ oore wọn ni so torí ẹ̀ kádódé ikimọ́ náà túrú àwọn kan náà Ọlọ́run ló ń sábà bí táyé dé bẹ́ẹ̀ ni Ọlọ́run kó bá ní ṣàlékún dáadáa fún wọn àlékún dáàbòbò rẹ̀ àti tọ́sọ́nà Ọlọ́run kí wọ́n ṣàlàyé bá ní fún wọn ó sì ṣe wọn lẹ́ni tí ó láti bọ̀ tán rí àtàwa náà. akramakumullah sheikhana barakallahu fikum. wa antum kadhalik barakallahu fikum. tó bá inú àwọn àfáà tí Ọlọ́run ní kí ẹgbàájú wọn kọjá Nàìjíríà bíi bí akẹ́bà mẹ́sàn àwọn kan nu wọn kó tẹ̀lé pa lọ sáwọn tẹ̀tù kí ó lọ́dọ̀ wọn náà ní ìta akramakumullah. alhamdulillah bí ẹ ti béèrè bí ó ṣe rí náà nù akéw lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà nílẹ̀ yìí bẹ́ẹ̀ náà la kéw náà ní òkè òkun nígbà tí inú àwọn tá a kéw lọ́dọ̀ wọn nílẹ̀ yìí inú wọn ni Sheikh Dhikrullahi Ash-Shafi'i mo rò bí gbogbo wa náà láti gbókan rí ni a sì mọ̀ wọ́n rí ni inú ọ̀kan náà tá a kéw lọ́dọ̀ wọn bákan náà inú àwọn tá a ti kéw lọ́dọ̀ wọn before ká tó dọ́dọ̀ táwọn ni inú wọn náà ni Al-Ustaz Abdul-Yakin ọmọ ọdún Ọ̀ṣun làwọn yẹn gbà wà lọ́ṣun state wọ́n bá pé àwọn wo ló fọ́ndéètì kéwú sí yàn la àwọn ọmọ fẹ́ rí tí a lè tọ́ka sí wọ́n gbìyànjú púpọ̀ ṣé wọ́n sì ń bẹ láyé nísìnyí àbí wọn ò sí ẹ̀yìn tí lè sọ ṣùgbọ́n gbọ́ àyè tán bá wà kọ́lọ́ńkó sí láyé rọrùn fún ìyẹn ọ̀kan nù lẹ́yìn náà lẹ́yìn yẹn la lọ sí ikmani àwọn afá tí wọ́n sì kọ́ wa ń bẹ̀ àwọn náà pọ̀ kò tí ì jẹ́ jámíà ń gbà náà ó sì wà ní Ọládìméjì College of kínní education àbí kankan náà ń pè ń gbà ní tí a sì ṣàǹfààní pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn afá ìta bẹ̀lọ́n kí wọ́n ṣàlàyé ìsàlékún dáadáa kálukú wọn ni
látòrí dókítà wa Dr. Qasim Badmas náà àfáà wa ni wọ́n tí wọ́n ṣàǹfààní tó pọ̀ fún wa bẹ́ẹ̀ náà Sheikh Rashid dr anati gbogbo àti di professor náà ti àfi doctor ni so gbogbo wọn bá ń bá ní mẹ́rin la fẹ́ kà abá ní a máa dákọ̀ ní ilẹ̀kùn o gbogbo wọn sá abẹ́lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala kó bá ní sí dáadẹ́ kalẹ̀ fún wa ìyẹn jẹ́ nílẹ̀ yìí nù bẹ́ẹ̀ náà ní Sudan náà ni gẹ́gẹ́ mo sọ ní àṣàǹfààní tó pọ̀ pẹ̀lú àwọn àfá especially àwọn ustaz wa mashayiki jamaiyati kitabi wa sunna àṣàǹfààní tó pọ̀ lára wọn ni kuma àwọn àfá náà ní inú jami'a ni táwọn náà ṣàǹfààní tí ó pọ̀ fún wa ni abẹ́lọ́n kó sàlékún dáadáa kálukú àti òsì láyé mọ́nu ọlọ́mọba ìsàforíyìn fún náà shukran. Nígbà tẹ́ wà ní ilẹ̀ òkèèrè labroad ìjára àfá kan tó jẹ́ pé ó kópa púpọ̀ nínú bọ́ọ̀lù tó ṣe ní kékeré tó ṣe tayọ ju àwọn ẹgbẹ́ yìí lọ. Alhamdulillah kéèyàn ó tayọ jẹ ẹgbẹ́ ẹ̀ lọ ni ó lè wà nú èròǹgbà èèyàn ṣùgbọ́n masha Allah kana wa ma lam yasha lam yakun walau sha'a al-khalqu ajma'un ntọ́lọ́n bá fẹ́ ní ó ṣẹlẹ̀ ntọ́lọ́n ò bá fẹ́ kódà gbogbo ara ayé lóun fẹ́ bó bá wúyàn bẹ́ẹ̀ tó wù Ọlọ́run náà ni ó ṣẹlẹ̀ ní ọwọ́ Ọlọ́run ni ìyí ń wà ṣùgbọ́n kéèyàn ní òun láàfáà kan àfáà tí a ní kọ́ ní ó sọ pé kẹ́ni yìí ó tayọ àfáà náà gbìyànjú tiẹ̀ náà ni ṣùgbọ́n pé aláwọn àfáà tí Ọlọ́run lò lè ń sábà bí tí a fi ṣe kíni o tí Ọlọ́run fi ń jẹ́ kí nǹkan ó yé ni alhamdulillah Ọlọ́run ní ká ní bá a ṣe nílẹ̀ yìí náà la ní ní òkèrè náà tàbí lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala fún gbogbo wọn ni Ọlọ́run kó gba àwọn ìgbìyànjú wọn ní bàádà fún wọn ó jẹ́ kí wọ́n bá ní ààyè tó lórí wájú Ọlọ́run ó sì bá wá fún wọn láti bọ̀ tán rí especially àwọn asatisa tó fi jama'iyyatul kitabi wa sunna fi Sudan Ọlọ́run ló wọ́n sábàbí kìí ṣe fẹ́mi nìkan tí ń bá yín sọ̀rọ̀ bẹ́ẹ̀ fọ́pọ̀lọpọ̀ ọmọ ìyá wa náà tí Ọlọ́run ọba ní kí wọ́n ní nusa sunna yẹ fi ardu Khartoum fi Sudan bó ti jẹ́ ní wallahu a'lam. Barakallahu fikum nafa'allahu bikum. wọ́n tún kàtà. Aqida al-sunnah wal jamaa àbí ká sọ wípé manhaj al-sunnah wal jamaa kí gangan ni ó inspire yín tẹ́ fi padà àbí ṣe láti bẹ̀rẹ̀ náà ni Ọlọ́run ti dé kí sunna wà ní àbí ńgbà tó dé stage kan náà ni sunna dé kí gangan ló bí akramakumullah. Alhamdulillah bí yàn bá kéré bá ti ṣe kéré yìí tí ó sì jẹ́rú rọ wáyé kìí sọ ọ̀rọ̀ asọgbánú tí ó bá ní òun jí bá súnà ń lé ni a béèrè lọ́wọ́ ẹ̀ pé bó ló ti ṣe ìbò lọ nílẹ̀ Yorùbá yìí omi ìsọ́lẹ̀ Haúsá o àbí Nàìjíríà àbí tàṣáàdì o a béèrè bó ló ti ṣe ebi yá sọ́pọ̀ ọ̀pọ̀ jí bá súnà ń lé ni sọ̀kò tí mọ̀ sí mọ́ bàbá wa tí wọ́n ti lọ tá a sọ pé bóyá súnà nábì kò fi bẹ́ẹ̀ taratara yé wọn ní àkàfàrà wọn mùsùlùmí náà ni wọ́n bọ́n tí wọ́n ti lọ́nu wọn pẹ̀lú ìgbàgbọ́ Ọlọ́run kó bá ní gba ìgbìyànjú wọn tí wọ́n ṣe kó bá ní gba ń bá dà fún wọn bá ní ṣàforíjì fún wọn kó tẹ́ wọn sáfẹ́fẹ́ rẹ̀ kó gbà wọn láàyè kó fi wọn sáyè rọrùn àwọn náà nípìnlẹ̀ tó dà báwọn kan bá ń dé tá a bá ń sọ pé ó kù báyìí ara àdúrà tí àwọn bàbá yẹn máa ń ṣe ń jọun òun náà ló gbà tó ra gbọ́njú bá ní táwọn náà máa ń rọ́wà sí fún wọn gbà kéèké wọn á lọ́lọ́run bá ní paná adébọ̀rẹ́ ìyẹn làwọn ẹlẹ́bọn sunkún sí ìsìn ẹ̀kan kan sunkún náà yóò padà parẹ́ náà bí isnillah pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run torí pé àwa gan ò gbọ́njú bá báyìí nígbà tá à ń ṣàdúrà kékeré ni bọ́lọ̀ ń paná adébọ̀rẹ́ ni iná ń jò débi kí ń jọ́ náà lọ́hùn ṣùgbọ́n ní ìsìn alhamdulillah arúmọ lásán lókù tí wọ́n ń ṣe nígbà tẹ́bọ́ sì ń jẹ́ bọ́ ńlẹ̀ káàrọ̀ jíire ọpẹ́ náà níbi Ọlọ́run sìn wá dé nù Islam adúpẹ́ yìí ń fọlọ́m so bá wa fẹ́ súnà nábì bá ní gbé súnà nábì ga wọ́n máa ń ṣe ládùúgbò àjọ náà lọ́hùn so táwọn kan bá délé ní táwọn sọ fún àwọn bàbá wa lánàá ó kù sí báyìí ó kù báyìí àwọn ìgbélé yìí síbi ó yàn gbé sí eléyìí ò tó kò túmọ̀ sí pé àwọn yẹn ń sàrífín sí wọn o wọn sì bú wọn o bẹ́ẹ̀ wọn sọ ìyájú sí wọn o wọn sọ pé wọn ní gbìyànjú ṣùgbọ́n kò sí bẹ́ẹ̀ yẹn ṣe ní gbìyànjú tó àwa tí à ń sọ ilé ní náà ni àwọn kan ń bọ̀ wá lọ́la náà táwọn ló tún mọ sọ fún wa pé ẹ̀yin yìí náà ẹ̀ tún gbé síbi yìí tó dáadáa ọjọ́ iwájú ìsìláàmù náà nù máa ń pè lọ́láre iwájú náà nù tó wáyé pé bó ṣe wà níjẹ̀ tán bàbá wa náà ló tún wà léni orin kí làbá máa kọ́ nísìn so torí ẹ̀ kọ́lọ́n kó gbàǹbàdà fún wa láìsí méjì ń bẹ ni bí a bá sọ pé súnà àwọn ẹbí wa ni ìrọ́lẹ̀ mi tí ń bá yín sọ̀rọ̀ yìí pa wọ́n jọ bí wa sí di pé
àjọ ń da gbogbo ẹrú pọ̀ náà ni ṣùgbọ́n túrú àánú Ọlọ́run ìyẹn làkọ́kọ́ ẹlẹ́kejì inú ẹ̀ òun náà ni kéèyàn ò nífẹ̀ẹ́ sí ìmọ̀ bẹ̀rẹ̀ láti rí kí èèyàn ó máa tójú bọ tírà ni mẹ́nu ọmọ ìyá wa tí Ọlọ́run lò sí ní sábàbí òun náà lẹni tẹ́mi tẹ̀lé direct wọ́n pè ní Abdul Fattah Ballo Kutubi òun ti jáde láyé níbi ọdún 4 sísìn gafarallahu lahu wa rahmatullahi alayhi so tírà ni àjọ ń tà tẹ́lẹ̀ kó tó di pé òun ló wá padà kú díẹ̀ fàtẹ́ bá ń gbọ́ Kutubi Sheikh Abdul Hakim Kutubi àtàrà Kutubi tìyí ni bàbá náà ti gba Kutubi tiẹ̀ torí pé ńgbè mi gbé tírà àti Kutubi lẹ́njọ́ náà kémi ò ráyè tiẹ̀ mọ́ Kutubi tí ó take over tèmi òun ló take over tèmi tó sì jọ wà pẹ̀lú ara wọn dáadáa ni ṣe pé bí tẹ̀gbọ́ntàbúrò náà gbogbo ọjọ́ sí tó náà fi jáde láyé àtìkíní àtìkejì kọ́lọ́n kó bá ní faṣọ àánú ẹ̀ kó bá ní dáàbò wọn eléyìí jẹ́ túrú tiẹ̀ tó ń gbà náà ó mọ àtìrà wá fún mi yóò lélẹ́yìí kí n wo inú àtìrà tí àgọ́ sọ pé mo kọ́ lajú sí ọ̀nà ní tírà Sheikhuna Abdullah ibn Abdul Aziz ibn Baz rahmatullahi alayhi lọ́n kó bá ní fọ́n kẹwọn ọ̀nà ní tírà àwọn táwọn sí al-Aqidatu as-Sahihah tírà pẹlẹbẹ ni bó ti kẹlẹbẹ ni adátó yẹ ọdún ni so ọlọ́lọ́ wa mọ̀ yìí gbọ́ ọ̀pọ̀lọpọ̀ gbàtà ká bẹ́ẹ̀ náà nù tírà ọ̀nà ní tírà Sheikh Muhammad Jamil Zainu gafarallahu lahu wa rahmatullahi alayhi lọ́n bá ní fọ́n kẹwọn náà àgbàfà ní wọn nílùú Mẹ́kà especially Darul Hadith ní Mẹ́kà ni wọ́n jọ ọmọ Súríà ṣùgbọ́n èyàn rò pé Saudi náà ni ọmọ Saudi ni wọ́n ni so àtìrà wọn yẹn ló kọ́ là wá lójú sí ń tá a pè ní sunna o so náà àtìrà tó là wá lójú sí lánàá mọ́ni ajú wa salafiyya òun náà ni tírà Sheikh Abdurrahman Abdul Khaliq usulul ilmiyya lid-da'wa as-salafiyya síwájú kí àwọn bàbá tó máa rí àwọn nǹkan kan tí wọ́n sọ pọ́kù díẹ̀ káàtó tí bàbá náà tún padà sí ní so gbà fà kọ̀ọ̀kan náà ni ó mọ̀ ní ibi tó kù sí abẹ́lọ́n kó bá ní ṣàforíjì fáwọn náà ṣùgbọ́n náà tírà tó ṣe pé léèyàn bá kàńgbà tá à ń sọ yìí yóò mọ̀ bí dáwà salafiyya dáwà sunna bó ti ṣe jẹ́ òní tírà àwọn tí a pè ní al-usulul ilmiyya lid-da'wa as-salafiyya naam. Assalamu alaikum. Wa barakallahu fikum. Shukran. Nafa'allahu bikum. Allahumma amin wa antum. Ìgbà tọ́lọ́run wá ní kí sunna dé tọ Ọlọ́run ti kọ́dà ẹ ti experience kí súnà tó dé ẹ tó ti experience ìgbà tí súnà tó dé náà bó o lẹ ti lè bá gbé méjèèjì wò lára ara kan kan lọ. Barakallahu fikum méjèèjì ò jọra wọn méjèèjì ò jọra wọn bí èèyàn bá ń ṣe Islam tí súnà nábì ò bá yé sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ rẹ̀ ò ní yàtọ̀ sí ọ̀rọ̀ rẹ̀ àtẹni tí súnà yé ó dàbí ẹni tí ń rìn inú òkùnkùn àtẹni tó ń rìn nínú ìmọ́lẹ̀ ni bọ́lọ́n ṣe ṣàpèjúwe ẹni tó jẹ́ mùsùlùmí pẹ̀lú kèfèrí ọlọ́run ní kèfèrí rìn nínú òkùnkùn mùmìnì ló dàbí ẹni tí ń rìn nínú ìmọ́lẹ̀ tọ̀ gbogbo wa jọ jẹ́ mùmìnì nísìn àwárán kan tí ń jẹ́ bídíà láàrin wa ara wọn kan tí ń ṣe súnà láàrin wa àwọn tí tó ń ṣe bídíà láàrin wa ni ọ̀rọ̀ tí wọn náà tó dàbí ẹni tí ń rìn kòkùn tí ẹni tí ń ṣe súnà dàbí ẹni tí ń rìn nínú ìmọ́lẹ̀ ni so méjèèjì ọjọ́ra wọn bí tí ìwò kò mọ̀ torípa aná tí mo gbàtà wà kí nínú pé tí súnà ò tí ìyá wa náà ń jọ náà lọ́hùn mo rántí bàbá ń bọ̀ lọ́nà oko ń jọ náà àwọn àtàn ẹ̀gbọ́n wa tí àwọn ti rìn lànà tọ̀ríkọ̀ àwọn Sufi ni wọ́n rìn sánsan ọ̀rọ̀ pé ànàkọ́ o ẹ̀rí wọ́n dìrù lé wa lórí làwọn náà máa kọrin bọ̀ látòkò àwọn ní Sheikh Ibrahim lágbójúlé Sheikh Rasaki lágbójúlé Sheikh Wahabi lágbójúlé láfin fò fẹ́ẹ́fẹ́ aláìláìláìlá kódà bá bá ru ẹrù 300 kilo ànímàlápá tá a máa jó tẹrùtẹrù tí ní o máa dùn jọ́nà lọ́hùn ṣé ó dáa kéèyàn gbójú lẹ́nìkan kéèyàn gbọ́kàn lẹ́nìkan wa ala Allahi falyatawakkalil mu'minun ọlọ́run lémi ọlọ́run ní ẹ̀yin mọ̀mìnì ẹ máa gbójúlé ẹ máa gbáralé ẹ máa gbọ́kànlé ṣùgbọ́n jọ́nà bí èèyàn bá rìn lànà bídíà ní in fact yóò lágbára díẹ̀ torí ẹ̀ méjèèjì ò ṣe é fi wéra wọn ní gbogbo ọ̀nà so ẹni tó jẹ́ súnà àti ẹni tó jẹ́ bídíà kò jọra wọn igi mo jìnà sórí ẹ̀yẹn náà la fi ń pọ̀ ọmọ ìyá wa tí wọ́n jẹ́ mùsùlùmí lápapọ̀ pé lọ́nà mẹ́ta lè gba àṣẹ Islam tí Ọlọ́run fi yọ́nú sí wa àfìlànà súnà nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam torí ẹ̀ bí èèyàn bá jẹni tí ń ṣe súnà yóò lajú sí Islam gbogbo kọ́rídọ̀ ibi tí nǹkan lè àìdì sí nínú Islam yóò ṣe kí ni yóò yé yàtọ̀ sẹ́ni tó ń jẹ́ ń bí díà ní ojú kan náà ni ó ti mọ parabolate ni ó rò pé gbogbo nǹkan ló ń ti rí tán ni so lẹ́yìn náà bí èèyàn bá jẹ́ súnà
bá ń fi súnà sí islam á jẹ́ kí islam rọrùn fún tọ́lá àwọn afá ni man jahilaha súnà tashaddada ala nafsi ẹni tí ò bá mọ súnà nábì yóò fi ìnira sí islam ìnira yẹn dẹ̀ ní ẹ̀sìn kan ló gbé wá òun ní ó kọ́ sí ẹ̀ fún rẹ̀ ṣùgbọ́n bá mọ súnà yóò dìrọ̀rùn fún torí ẹ̀yà tó wà láàrin ìgbà téèyàn ń ṣe bídíà sígbà téèyàn ló ń jẹ́ ní súnà ọlọ́run kó sàlékún dáadáa kálukú wa naam wa antum kadhalik. Tọ́ nígbà tí súnà dé tí ẹ ti kẹ́kọ̀ọ́ tẹ wá padà dé tí ẹ ń tan ìmọ̀ súnà káàkiri kí làwọn ìpèníjà tẹ́ ẹ rí lójú ọ̀dọ̀ súnà àti kí báwọn lọ́lọ́run tó ṣe rọ̀ yín lọ́rùn láti ṣe kojú àwọn ìpèníjà yìí barakallah. Alhamdulillah kò possible kí èèyàn ó gbéṣẹ́ dáwà dání kó má rí àwọn ìpèníjà kò possible torí pé àdámọ́ ni gẹ́gẹ́ bí ó ṣe wà látọ̀dọ̀ Ọlọ́run ọba ni so wọ́n náà bá wo súrà tí àwọn afáàmà fi ń kọ́ wa lẹ́kọ̀ọ́ òun náà ni suratul asr olúwa ni wal asri innal insana lafi khusrin illa alladhina amanu wa amilus salihati wa tawasaw bil haqqi wa tawasaw bis sabri so sùúrù ni béèyàn bá ti ń pàṣẹ dáadáa yóò ní àwọn ìpèníjà tó pọ̀ ìyẹn ni Uwaisul Qarni Ọlọ́run kó bá ní fọ̀run kẹ́wọn ni wọ́n ní ìmọ̀ sòdodo ó sọ àwọn di ẹni tí àwọn òṣèkíní àwọn olóòrẹ̀ ẹ wo lásìkò tí wọ́n yẹn bẹ́ẹ̀ wá ní gbogbo àfáà wa náà tí wọ́n bá gbájúmọ́ òdodo ni wọ́n ní fi bẹ́ẹ̀ irú challenges táwọn ti jọ ní àwọn náà ó nínú ẹ̀ so oríṣiríṣi ọ̀nà ni wọ́n máa ń gbà wá ni mọ́tàbá ní àdálẹ̀ ká máa sọ eléyìí ti jẹ́ eléyìí ti jẹ́ ilé òkun ṣùgbọ́n gbogbo ẹ̀ dáfi lè borí ẹ̀ náà lọ́lọ́run fi parí suratul asr òun náà ni ìṣe sùúrù ìṣe ìfaradà ìyẹn bá lóun jẹ́ onísúnnà bó bá tún jẹ́ dáì tí ń pèpè sí ojú ọ̀nà Ọlọ́run ó ṣe sùúrù fáwọn tí wọ́n jẹ́ kèfèrí ó ṣe sùúrù fún àwọn mànáfìkì ó ṣe sùúrù fún àwọn ẹ̀yà rẹ̀ tí nǹkan òye tó ọ̀nà tí ó gbà ṣe sùúrù pọ̀ rẹpẹtẹ ni téèyàn bá fẹ́ láṣeyọrí bó ṣe wá wà lórí gbogbo ohun tó jọ máa fi ẹ̀sì ayé yàn náà nù anything téèyàn bá fẹ́ achieve tó jẹ́ dáadáa tí ò bá ti ní faradà kó wà pé òun ṣetán àti ní nǹkan yẹn torí ẹ̀ lóluwà sọ nínú Suratul Baqarah Quran chapter 2 verse 155 olúwa ní walanabluwannakum bishay'in minal khawfi wal ju' wa naqsin minal amwali wal anfusi wath thamarati wa bashiris sabirin الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون. بارك الله. شكرا. nínú àwọn kan tí a tún gbọ́ àkàràkùnlá tí a fẹ́ jẹ́ kí bá tẹ̀mọ́lẹ̀ sí òun náà ni pé nínú àwọn ìrìn àjò pàápàá jùlọ kí Sunnah tó dé náà ni pé ẹ kọ́kọ́ wà pẹ̀lú àwọn jàmáà Tabligh so kí làwọn kan tí ó padà jẹ́ kẹ́lì fi àwọn jàmáà yìí kalẹ̀ wa antum kadhalik barakallahu fikum ara ìpèníjà tí èèyàn máa ń ní nídìí Sunnah náà nù in fact nígbà tí a ti ẹ̀kọ́ jọyìn wọn turu akuna Abdulfatah Kutubi òun ni èmi fi jọyìn wọn òun ló kọ́ jọyìn kébì tó jọyìn Ọlọ́run kó bá ní ṣàforíjì fún nígbà wá jọyìn a ní ọmọ bàbá kan ọmọ ìyá kan tí ọjọ́ ọmọ bàbá wa ní tó sì jẹ́gbọ́n fún wa ní ipò bàbá náà wọ́n kù lásìkò yìí nígbà gbọ́ pé mo kọ́ lọ jáde alákọ̀ọ́kọ́ ìgbájú ìgbárùn ni kí ló wá lọ́dọ̀ wọn ni ṣùgbọ́n ẹ̀mí dìngbà yẹn pé n ta fẹ́ ṣe iye yẹn ó sì ẹgẹ́ tiẹ̀ so torí ẹ̀ àṣẹ kó tó di pé ara tiwọn náà padà wá balẹ̀ so pé ǹdẹ́bálẹ̀ ṣe é ṣe náà ni ṣùgbọ́n lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìgbájú ìgbárùn ni ẹ̀rí lẹ́yìn náà a wà pẹ̀lú ọ̀nà Tabligh ni tí a ṣe jáde pẹ̀lú wọn a lọ abọ̀ mo rántí pé ṣímà tí a ṣe ní tí ò bá jẹ́ 1993 àbí 92 ni ó jẹ́ ní Ẹdó Ìyáre grammar school ní Ẹdó náà lò fún ìṣímọ̀ ọdún náà lọ́wọ́ tí gọ́fúnà náà wá síbẹ̀ lọ́dún náà èmi mo léèdì ìrìn àjò yẹn látàdúgbò yìí lọ́sẹ̀ dó lọ́dún náà lámùkòkò yìí bẹ́ẹ̀ ni tí wọ́n ṣe gbogbo líìsì tí mi ránjẹ kọ́ gbogbo ń ta àránjọ́ náà bá túlẹ̀ mi dáadáa ó yẹ kí n rí lọ́dún náà lọ́hùn ni bàbá sí sísìn yóò mọ lọ bí 34 years àbí nǹkan kan náà a wà pẹ̀lú wọn ni ṣùgbọ́n tó ṣe sábàbí
tí Ọlọ́run fi ní kálukú padà máa lọ lọ́tọ̀ọ̀tọ̀ ọ̀rọ̀ ìmọ̀ náà ni ọ̀rọ̀ ìmọ̀ náà ni àwọn tí wọ́n jẹ́ bí àwọn elders wọ́n máa sábà ìjáde tí wọ́n bí kan máa supervise àwọn ọmọ ìyá kọ̀ọ̀kan ládùúgbò kọ̀ọ̀kan area kọ̀ọ̀kan so wọ́n á gbé jáde tí wọ́n yẹn wá láti wá wo kí ni àwọn ọmọ ìyá wọn yẹn ń ṣe ní àdúgbò àwọn yẹn wá gbé wá látòlú ti ní ọdún náà lọ́hùn wọ́n lọ́sí kan bí wọ́n gbé Fatai Bello mbẹ̀ sírí tí mo rí ọjọ́ rámbẹ̀ lọ́wọ́ náà wá gbé wá lọ́dún náà lọ́hùn èmi ni wá ń ṣe jùlúsùl bayanu fáwọn èèyàn jọ Sunday yẹn ni so wá rí kan náà wọn ni tí gbà tá a parí gbogbo ẹ̀ tán lọ́wọ́ ni kò yẹ kí èmi ti di alimu báyìí so ẹni báyìí di alimu bá ní kò yẹ kí mi ò mọ báwọn èèyàn sọ̀rọ̀ mọ́ bí kí n kàn mọ́ ká Riyadh Salihin náà fáwọn tí wọ́n jẹ́ jàmbá nìkan tí ò ní jẹ́ audience lápapọ̀ ìyẹn ló wá sí mi pé irú kí lè à ń sọ lẹ́nu yìí alimu náà ló yẹ kó máa bá àwọn èèyàn sọ̀rọ̀ kìí ṣe ara ibi tí gbọ́nmi sí omi ò tó ti kọ́ fẹ́ dénú bí ó sì ti bẹ̀rẹ̀ náà nù so ìyẹn jẹ́ ọ̀kan nígbà wá kúrò láàrin wọn tán ni nínú mọ́sálásí nì náà mo ti dájọ́ kó mi kalẹ̀ láti máa káwọn èèyàn lẹ́sìn torí pé àwọn ògbẹ́gbẹ́ kárí àríyìn lẹ́ni tó fẹ́ ṣe tọ́lọ́m lájọ darapọ̀ mọ́ yín ni bí ẹ bá wá lẹ́yìn ò ṣe é bá ṣe iṣẹ́ Ọlọ́run ò padà kó stọ́ọ̀pù látara ìbẹ́yìn ṣe iṣẹ́ Ọlọ́run máa kọ̀ntínú náà ni àwọn abẹ́rẹ́ sí ní ka Tafsir Ibn Kathir ọmọ ìyá wa kan ìní Tafsir Ibn Kathir lọ́dún náà lọ òun ló kọ́ rà ló wá yá mi àwa ń kà àwọn ìyá wa tí àjọ ń kóra wá kiri táàjọ ń ṣe jáde igi tẹ́lẹ̀ wọ́n wá jòkó sí rí pélmẹ́ǹtì kan báyìí nígbà bá kásùbà táwọn ní jòkó sínú mọ́sálásí táàtí ń ṣe Tafsir yẹn àwọn wá jòkó wọ́n máa fi mí ṣe ẹ̀yọ́ lọ́kàn máa náwó báyìí ògbórú yìí náà bí pé wọ́n bá ń lẹ̀ ẹ̀dá ẹgbẹ́ lẹ̀ ń sìn ẹ̀sìn lọ ẹgbẹ́ lẹ̀ ń sìn ẹ̀sìn lọ so Kùránì là ń tú ó sì á le tó bá ní ṣùgbọ́n bẹ́ẹ̀ kò yẹ kó bí jà kò yẹ kó bí yẹ̀yẹ́ náà ṣèbáwá tá à ń tú Kùránì ń ṣe tẹ́ ń náwó sí tẹ́ ń fi ń ṣe yẹ̀yẹ́ yìí ìbáwá náà là ń jòkó tá à ń ṣe jùlọ báyà ń jọ tá à ń ṣe gbogbo yín jòkó tẹ́ ń mérí tẹ́ ń káríkò tẹ́ ń ṣe bí ẹni Ọlọ́run kí ló yí padà lẹ́nu ìgbà náà sísìn tó bá kọjá wípé sọ́ọ̀fẹ́ ló lànà ẹgbẹ́ wa mọ́ bí ìgbà tó kúrò nínú ìsìláàmù bẹ́ẹ̀ náà ó máa báwọn èèyàn lò so ara challenges ti ń bẹ nídìí pé èèyàn ló ń ṣe dáwà ara ìta fèsì ara ẹ̀ náà nù so but bíbẹ̀ à ń bá Tafsir yẹn lọ táwọn èèyàn sì ń wá táwọn èèyàn kódà ó mọ inú àwọn ẹ̀yà tó yẹ pé látàfúrò méjì àwọn wájú òkòkò náà ti wá kásùbà aládùúgbò tí wọ́n náà fẹ́ wá gbọ́ election yẹn lọ́dún náà lọ́hùn gbogbo ìtàn sọ yé sọ̀rọ̀ ọgbọ̀n ọdún ọ̀sán kan òru kan ni wọ́n bàbá kan bẹ ní mọ́sálásí náà tá à ń sọ mo fọkọ̀ bù wọ́n láṣìírí ni àwọn ọmọ ìyá wa tí wọ́n jẹ́ tàbílíìgì yìí náà rú náà sí bàbá ni wọ́n sà kó sí bàbá ní wọ́n kó sí bàbá lórí ni bàbá kásùbà àtàn afẹ́ bẹ̀rẹ̀ tẹ̀ àṣẹ ti bẹ̀rẹ̀ Tafsir tá à ń bá kẹ́ni lọ ni bàbá bá dìde ìgbé kí n stop election ni tí n bá dẹ̀ stop ẹ̀ àwọn kù sí bíbá ilé ni àfi kí n sá stop ẹ̀ ni èmi sì ń sọ̀rọ̀ lọ ni ó sọ àlọ́ wọn kù ngbò yálà àgbàlagbà wa kí n ṣe sùúrù fún kí n sáà dákẹ́ làwọn sá stop ẹ̀ pé kí n ṣe kọ́kọ́ stop ẹ̀ náà pé tó bá yá àwọn ọmọ pè mí má bá pè mí ní ọdún ní láti nǹkan bí 30 ọdún ó lé díẹ̀ ló nígbà ọmọ ìyá tá à ń sọ yìí wá rí pé wọn ò pè mí mọ́ náà tó wá organize mọ́sálásí mi fún mi pé òkè ó bá rí bẹ́ẹ̀ ẹja fìdí yìí lẹ̀ fún wọn káwọn ọmọ lè ṣe tí wá ń bẹ̀ ni bí dáwà sí wa ń lọ lọ́dún náà lọ́run so ń bí á lọ ní àwọn mọ́sálásí mi náà tó jẹ́ Haúsá àwọn náà tún pè wá pé òkè káàtì tó máa lọ́dọ̀ àwọn náà ó wá di pé àyè tí ò tó ó padà wá ń dá àyè tó tún fẹ́ pọ̀ so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni bó ṣe rí nìyẹn eléyìí ló kún fà ní tó jẹ́ kí àwa pẹ̀lú wọn kí kálukú mọ̀ ṣe díẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni bó ti jẹ́ nìkan lọ́nkó sàlékún mọ̀nà wa àtàwọn náà. nípa experience yín ibẹ̀ ti ṣe pa pé tó gba àwọn ìpèníjà tí Ọlọ́run ní kó wá yóò ní bẹ́ẹ̀ ṣe kojú rẹ̀ ẹ lè ṣe ìjẹ́ lè fún aláwọn bí advice fáwọn tó bá jẹ́ pé tọ̀ àwọn náà ń pèpè sí súnà wọ́n wá ara wọn ìpèníjà díẹ̀díẹ̀ níbi nǹkan ẹ̀ kan kò lọ. alhamdulillah bí gẹ́gẹ́ bá ṣàlàyé fún wa pé téèyàn bá ń pèpè sẹ́sìn yóò máa rí àwọn challenges oríṣiríṣi so a máa ṣe faradà náà ni nínú challenges tí èèyàn lè máa lóhun ó rí láwùjọ wa yìí tó bá jẹ́ ń súnà tó sì dúró ti dáadáa òun náà ni kí nǹkan má jọra wọn bàbá nìkan ò jọra wọn bí èèyàn bá jẹ́ Yorùbá wọ́n ti gbọ́ wáyé ju bá ṣe sọ́nà inú ẹ̀ ní kí nǹkan má jọra wọn
bí èèyàn bá wá ní faradà ìnílárí ni àmọ́ tí ọ̀la lè bí èèyàn kàn fi sẹ́ńlẹ̀ náà ni ọ̀la ó sì bí tí ó bí náà ni bọ́lá bá máa bí ọrọ̀ fún yàn bọ́ ṣe dáwà ọ́ ni bí ó bá sì ní bí ọrọ̀ fún yàn bọ́ ṣe dáwà náà ọ̀ ní ni ẹ̀rí bí ó sì bí ọrọ̀ náà bọ́ fi dáwà alẹ́ náà padà ní náà ni so àfi ká ṣe kíni o ká ṣe faradà nínú challenges tí èèyàn lè bá pàdé nù torí ọgbọ́n ọmọ yàrá tí Ọlọ́run bá kádàrá báwa náà wà ní ìdí ipá ń ṣe pèpè sójú ọ̀nà Ọlọ́run ìyẹn ká má ka dànù ká má ha dànù pé a bá pàdé majority àwọn ànábì Ọlọ́run báwọn náà dẹ̀ ṣe ṣàyé nù wọ́n bá ń sọ yéṣu fún wa àwọn tí Ọlọ́run rọ̀ lọ́rọ̀ nínú àwọn ànábì Ọlọ́run wọ́n kéré o wọ́n kéré vat àwọn tí Kùránì mention wọn bóyá wọ́n tó ìka kan gbogbo wọn bákan náà ni so torí àwa tí abájọ́ olùpèpè sójú ọ̀nà Ọlọ́run ká má jẹ́ kí kinní ní kó jẹ́ obstacle fún wa tabari inú ọmọ ìyá wa tí wọ́n jẹ́ àwọn duat Ọlọ́run ọba sáré sì kí fún ni so tí kò sì tí ì jẹ́ tiwa ni olùwẹ̀ wọn máa ṣe kíni olùwẹ̀ máa fi ronú parẹ́ bọ́lọ́run ṣe kọ ti kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹni tí ó ní nígbà báyìí ẹni tí ò ti ẹni nígbà báyìí ẹni tí ò tí tó gbogbo oríṣiríṣi ni ọwọ́ Ọlọ́run ló wà ní àti pé níta nítorí ẹ̀ ṣiṣẹ́ torí ìtọ́lọ́run ni kì í ṣe torí ayé ni bí ayé bá wá bónọ́ọ̀sì nìyẹn original èrè tí ń bẹ fẹ́ni tí ó bá mójú tó pèpè sójú ọ̀nà Ọlọ́run agreement tí ń bẹ láàrin wọn àtọ́lọ́run yìí sọ̀rọ̀ ayé ni ó beyond di ayé ni so bí ó ti ṣe jẹ́ nu. Mashallah, assalamu alaikum. Tó ẹ bá wa gba àwọn tí wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ súnà bá wa gbà wọ́n níwọ̀n kan kùn lọ ká tó wá sọ́dọ̀ ọ̀gbìn ìmọ̀lẹ̀ tẹ́ bá wa gba àwọn àfa kan kùn lọ. Gẹ́gẹ́ bí àwa tí ajọ́ máa kẹ́kọ̀ọ́ tí àwa náà jẹ́ kan nínú yín ni inú àmọ̀ràn tí a fúnra wa àmọ̀ràn tí ó pàtàkì ni alákọ̀ọ́kọ́ nínú ẹ̀ náà ni tí a parí ọ̀rọ̀ sí díẹ̀ ni ká ní class nídìí tí a ń ṣe ká ní sincerity ó wà very very important ó ní bìdáyà wa ni ó sì ṣàlàyé kí ni ó máa jẹ́ ní àyà wa ni bí wáyé pé àníyàn ẹni tó jọ máa kẹ́kọ̀ọ́ bá ti dá nípìnlẹ̀ àtúbọ̀tán rẹ̀ náà ò lè dá torí pé tọ̀bí àkànbẹ fẹ́ni tí ó jọ máa kẹ́kọ̀ọ́ nídìí ẹ̀sìn táníyàn rẹ̀ ọba ti dá la yuridu rif'ata man duna wa yuhawilu wa yuridu isqata man fawqa kò ní fẹ́ kí ẹni tí ò tó ń tó ẹni bá sì jù lọ yóò fẹ́ já wálẹ̀ ẹ̀kí ló wá kù máa ń di dáadáa tí ń bẹ láre yìí ní ẹ̀ bá sì níròyìn burúkú méjèèjì ńlá ni kò wọ́ ti kí ó jọ máa kẹ́kọ̀ọ́ nídìí ẹ̀sìn so torí ẹ̀ ó pàtàkì kí a ní sincerity wọ́n pé torí Ọlọ́run la fi ń dààmú lórí ìmọ̀ wọ́n yìí pé ara àwọn àfáà kan náà àfáà wa tí Ọlọ́run ní ká lókìkí àwa náà fẹ́ lókìkí bíi tiwọn làwa náà fi yàwọ̀ nù mà àbọ́lọ́run kẹ́ wọn látara ọ̀rọ̀ ayé kan yìí làwa náà rí làwa náà fi yàwọ̀ nù wọn àrí wọn tí wọ́n ń yọsọ bí ọ̀gá làwa náà fi yàwọ̀ nù wọn àrí wọn tí wọ́n lo mọ́tò bẹ̀ǹkù gbogbo àníyàn tí ọ̀dà ni o kò yẹ pé tọ́lọ́n gangan tá a fẹ́ mọ ìmọ̀ yẹn gan la nífẹ̀ẹ́ àwa fẹ́ fi torí tọ́lọ́n ọba kọ́ ni ìyẹn jẹ́ àmọ̀ràn mi àkọ́kọ́ fáwa tí abájọ jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ bíi tèmi báyìí ẹlẹ́kejì inú ẹ̀ òun náà ni kí a gbìyànjú tí a mọ̀ ká gbìyànjú láti máa lò ó kò sáǹfààní bí ìmọ̀ tá a mọ̀ tá a lò yóò yàtọ̀ jẹ́ àdójúkọ fún èèyàn níwájú Ọlọ́run ni torí al-Imamu Khatib al-Baghdadi ghafarallahu lahu wa rahmatullahi alayhi Ọlọ́run kó bá ní fọ̀run kẹwọn wọ́n sì orí tíra kan tá ń pè ní iqtida'u al-ilmu al-amal iqtida'u al-ilmi al-amala ìmọ̀ ó kọlù fún kéèyàn lò rọ́pọ̀ nínú tíra ní jama tí wọ́n sàwọn àlàyé tó pọ̀ síbẹ̀ ni so torí ẹ̀ ìyẹn náà ni ó jẹ́ kí wàhálà wa kó má gbé lásán nígbà tí a bá dààmú lórí ìmọ̀ ní eléyìí jẹ́ àmọ̀ràn ẹlẹ́kejì àmọ̀ràn ẹlẹ́kẹta ó náà ní ká jìnà sí ta mọ̀ sí ẹlẹ́yàmẹ̀yà ni ẹ̀rí gẹ́gẹ́ bá jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ Al-Imam Ibn Qayyim rahmatullahi alayhi Ọlọ́run kó bá ní fọ̀run kẹwọn wọ́n ní kò yẹ ká kàkúnnú àwọn tí wọ́n jó ní mímọ̀ láyé wọ́n ní ta ni al-muta'assib ẹni bá jẹ́lẹ́yàmẹ̀yà kò yẹ ká kàkúnnú àwọn àfá kò bó ló sì fẹ́ jọ ọmọ kíw là kọ́ jẹ́ ká tó wá dà fá ni so tí ọmọ kíw bá jẹ́ni tí asọ̀bí à ń dà láàmú kò ní gẹ́ẹ̀tì ààrẹ lẹ́yìn náà kò ní sọ̀kalẹ̀ ayọ̀ níbi àgàjà tó mórí lè ní àfi kó yọ ta mọ̀ sí ẹlẹ́yàmẹ̀yà ká yọ kúrò nínú kíni nínú àlámọ̀rí wa ni òbí yàrá ti lẹ́lẹ́yàmẹ̀yà ní kò ní achieve tó nǹkan torí ẹ̀ làwọn afá wa níjọ́ ni àwọn afá pọ̀ sí wọn lọ́rùn
nígbà tí wọ́n ń ka àwọn àfà tí wọ́n kọ́ Imam Muhammad ibn Hanbali nígbà mọ̀ sí gbogbo wọn ni pé àwọn ò fẹ́ less than kabi 270 Allahu Akbar. pé àfà ni èwo kó wá ní tààsùbù ẹnìkan lòun mọ̀ sí nínú gbogbo wọn tá a wí ni ṣé gbogbo wọn tó kù náà kò benefit lára wọn so àyè ṣe àsọ̀bí àká yọkú inú ọ̀rọ̀ wa a sì rí pé kíní ní òórùn ní àárín traces ẹ̀ láàrin ọmọ ìyá wa tí wọ́n jẹ́ súnà náà gbogbo tó bá jẹ́ àfà wa nídìí súnà gbogbo wọn àfà wa náà ni wọ́n ni a sì mọ ṣàǹfààní lára wọn ni ẹgbẹ́ jásí pé àǹfààní tá à ń ṣe lára wọn ò dí wa lójú kárí tí ó kù díẹ̀ ká tó kọ́ á pè wọ́n sí ṣùgbọ́n gbogbo ẹ̀ inú àmọ̀ràn tí ó dáa tí àwa rò pa lè fúnra wa ẹja dúró sórí bíi mẹ́ta yìí náà Ọlọ́run kó gbàǹbàdà fún wa ń tó kàtà àlè barakallahu fi. gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá ní àgbáńlá yìí a wà ní ọ̀dọ̀ àwọn bàbá wa Samahatul Walid Sheikh Abdurrauf Bello Abu Sofia hafidhahullahu ta'ala wa ra'ah kọlọ̀ ọba subhanahu wa ta'ala kójọ ọ̀nà láàrin kó bá ṣe dára fún wa. ètò yìí ètò wa náà ni Flag Bearers of Sunnah. àwọn tó ẹ ti bá wa ẹ ti gba àwọn akẹ́kọ̀ọ́ Sunnah nímọ̀ràn báwa ni àwọn tó jẹ́ àwọn àfáà Sunnah gẹ́gẹ́ ìmọ̀ràn wọn ní ẹ lè gbà wọn akramakumullah karim. àwọn tí wọ́n jẹ́ àfáà Sunnah àbáwọn tí wọ́n jẹ́ àfáà lápapọ̀ ṣe jẹ́ àmú bá ní torí pé níta bá fi bá àwọn tí wọ́n jẹ́ àfáà lápapọ̀ sọ̀rọ̀ àwọn tí wọ́n jẹ́ Sunnah náà àwọn náà ó ṣàǹfààní látara ẹ̀ tọ́rọ mọ́ ṣàǹfààní láwọn a sì ní nǹkan méjì tí a fi bá wọn sọ̀rọ̀ tó bá kọjá tí Olúwa sọ fún gbogbo wa lápapọ̀ ìjọ tí Kùránì báyìí ti ń sọ̀rọ̀ ní ọ̀rọ̀ pé kò bí mi wí ò sí ń bẹ̀ tí ò bá ní bẹ́ẹ̀ nìkan wí fúnra Ọlọ́run náà ni ó sọ pé kò kan lágbájá ni Olúwa sọ fún wa ní Suratu Al-Imran Quran chapter 3 verse 79 sí 70 Olúwa ní ma kana li basharin an yutiyahu Allahu al-kitaba wal-hukma wan-nubuwwata ثم يقول للناس كونوا عبادا لمن دون الله ولكن كونوا ربانيين بما كنتم تعلمون الكتاب وبما كنتم تدرسون ولا يأمركم أن تتخذوا الملائكة والنبيين أربابا ويأمركم بالكفر بعد إذ أنتم مسلمون ولواني كل لتو fún èèyàn kan ẹ̀rí kọ́lọ́run ọba fún ní tírà àbọ́lọ́run ọba fún ní ọgbọ́n ó fún ní òye Ọlọ́run bá fún ní mímọ̀ àbọ́lọ́run bá ti á sí lánàbí Ọlọ́run kó máa wá sọ fáwọn èèyàn pé ẹ máa sin èmi náà bẹ́ẹ̀ tí ń sin Ọlọ́run ẹ̀rí torí pé inú àwọn tá a kàkà lélẹ̀ yìí ó wọ́n nu wọn tí ó sọ pé ká máa sin òun kán fọlọ́run lẹ̀ yìí tí ó kàn lè ṣẹlẹ̀ ọ̀kọjá pé bẹ́ẹ̀ tí ń sin Ọlọ́run ni inú tẹ́ ń fọlọ́run pàṣẹ́ntéèjì báyìí ẹ̀ mọ́ fèmí náà Ọlọ́run ní kò lẹ́tọ̀ọ́ sẹ́nìkan kan wọn láti ṣe bẹ́ẹ̀ èyí tó dáa kí wọ́n sọ lọ́rọ̀ náà ni pé kunu rabbaniyina bima kuntum tu'allimuna al-kitaba wa bima kuntum tadrusun ẹ̀yin tá ń kọ́ ni àti túrò ń tẹ́ ń kọ́ lọ́dọ̀ wa ẹ máa jẹ́ kí ni o ẹ máa jẹ́ ni tọ́lọ́m àwọn afáàní rabbaniyina àwọn náà ni ulama hukama hulama àwọn tọ́lọ́wọ́n bá fún ní kí ni o hikma àwọn tọ́lọ́wọ́n fún ní mímọ̀ àwọn tọ́lọ́wọ́n bá fún ní farada tó fún ní sùúrù tí mẹ́tẹ̀ẹ̀ta yẹn ò bá pé sí ìyàn láni wọn ò ní pé yàn ní Rabbani torí tí ò bá sí mímọ̀ àìmọ̀kan ní ọmọkùnrin tí ò bá sí hikma sàfáhà lókù ìwà bí òpònú lè yíò máa ṣe káàkiri bákan náà bí méjèèjì bá wá ń bẹ ńlẹ̀ àfi kí sùúrù náà okun kí sùúrù okun ìfaradà ìláfaradà kókun kéèyàn tó jẹ́ Rabbani ǹdọ́lọ̀ ní àwọn tí wọ́n jó ní mímọ̀ tó yẹ ká máa fi kọ́ àwọn ọmọlẹ́yìn wọn nù so ká má sọ àwọn tí wọ́n ń bẹ lábẹ́ wa ní ká má sọ wọ́n di ẹrú wa ká sọ wọ́n di ẹrú Ọlọ́run ká sì wọ́n sọ wọ́n di machinery tí a máa lò láti fi dìtẹ̀ máwọn èèyàn gbẹ̀ngbẹ̀mí náà ti kọ́ ọmọ kí ó jọ wọ́n ti ń lọ bí 5,000 sí gbogbo àfáà tó bá gbórí wọlé wọ́n ṣàgbákò ǹdọ́lọ̀ nítorí ẹ̀ ní kọ̀ọ̀kan àmọ́ ń kéwú kọ́ nìyẹn ẹgbẹ́ bọ́ bá ṣe mistake ní ẹnìkan ò tẹ́rú tí wọ́n lè correct ẹni wà á release àwọn gidi gango rẹ̀ síta ní ẹsẹ̀ wá sásìkò social media táwa yìí ẹ má fa pàdé pàgbà bá rẹ̀ ẹ má bú ẹ má sọ tí ò ṣe déédéé lọ́rọ̀ sí gbogbo yẹn là ń rí láwùjọ wa lé ní ní tá ń jẹ́ àfáà lé lórí kọ́ yẹn ní tá ń jẹ́ àfáà lé lórí kọ́ yẹn ká má sọ àwọn èèyàn di ẹrú wa ká sọ àwọn èèyàn di ẹrú Ọlọ́run dọ́lọ́run rán àwa tí a jẹ́ àfáà nù so ká má sọ àwọn èèyàn di kìíní ni ká fírí àwọn èèyàn bá Nabi sallallahu alaihi wasallam bó ṣe tréní àwọn èèyàn tó jèrè wọn lójú wọn tí tó ń jẹ lẹ́yìn wọn tí ó sì tún máa jẹ lọ títí ayérayé bẹ́ẹ̀ làwa náà fẹ́ kí àwa tá a bá jẹ́ àfáà
ká gbìyànjú ká tírẹ́nì àwọn èèyàn ní ká tírẹ́nì wọn ká fọlọ́n mọ̀ wọ́n ká fi bẹ̀rù Ọlọ́run ọba ká fi kọ́ wọn èrè rẹ̀ láyé àti lọ́run àwàlá ní ṣùgbọ́n tí a bá ṣe bẹ́ẹ̀ tá bá lọ ṣe ìdákejì ẹ̀ aláburú ẹ̀ yóò máa jẹ́ tiwa náà kọ́lọ́n kó wáyọ nínú ẹ̀ dúpẹ́ àrí ipò kan bá dànùbó wá tí lẹ́yìn pé èèyàn jẹ́ ànábì Ọlọ́run tó ipò kéèyàn jẹ́ onímímọ̀ gẹ́gẹ́ bá ṣe rí nínú àdísì Uwaymir ibn Qais al-Ansari al-mashhur bil-himami Abi Darda radiyallahu ta'ala anhu wa arda bannabi ni al-ulama warathatul anbiya wa lam yuwarrithu dinaran wala dirhaman innama warathu al-ilma faman akathahu faqad hakatha bihathin wafirin kharraja wal imam at-Tirmidhi wa Abu Dawud rahmatullahi alayhima so látàrí nta jogun lọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam ìmọ̀ àmàlò náà ni tó torí ẹ̀ ìmọ̀ yẹn òun náà ni ká fi kọ́ àwọn èèyàn ká sì ní àníyàn tó dá lé lórí ni kí dáadáa tiwa náà kó lè bá kún kẹ́kẹ́ níwájú Ọlọ́run ká gbìyànjú láti rí pa fírí àwọn èèyàn tí à ń kọ́ lẹ́kọ̀ọ́ ní tìtorí ìtọ́lọ́m wọ́n yí pé èròǹgbà míì la fi ń ṣe kí ni la fi kó wọn sábẹ́ lẹ́ni tí ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ bí èròǹgbà kásá máa digun ja àwọn èèyàn ká máa ṣe gbogbo ẹ̀ mọ́ra wọn bá nì ká sì máa fira wa sípò ẹni tí kò lè ṣàṣìṣe lórí ogun tá ń bá yín lẹ̀ káàárọ̀ jíire lásìkò yìí nìyẹn pé èyí tí mòdérù sọ yìí ó kù díẹ̀ káàtó èyí tí ṣéèkù sọ yìí ó kù díẹ̀ káàtó a wá kó àwọn ọmọ láyà jẹ dé lẹ́fù wípé bá a bá wọgbó lọ gan wọn ní lè sọ pé ibi tá ń rìn yìí ọ̀dà àmọ́ àwọn àfáàrí sí yẹn wàláhì àmọ́ àwọn àfáàrí sí yẹn agbọ̀rọ̀ kó wọn láyà jẹ́ dé lẹ́fù ni tọ́rọ Ànábì sallallahu alaihi wasallam tààró lé fún òǹgò kó àwọn tí ó bá sáyé lásìkò tí ẹ̀ kò kó wọn láyà jẹ́ dé lẹ́fù ni pínpín bí tí wù kó mọ́ so Ànábì kírun rákà mẹ́rin ló fẹ́ kí sallallahu alaihi wasallam wọ́n sì kí rákà méjì Ànábì jókòó ó sálámà Zuliyadaini sì dìde ń jọ náà pé Ànábì ṣé Ọlọ́run dẹ́rùn kù fún ọ ní abọ́ gbàgbé ó sì Ọlọ́run ní òsì kan tó ṣẹlẹ̀ nínú méjèèjì Zuliyadaini ní ó sì Ọlọ́run ìkan ó ṣẹlẹ̀ o ìkan ó ṣẹlẹ̀ nínú kọ́lọ́n ti sọ̀run rákà mẹ́rin di méjì fún kagbà ká mọ́ pé méjì láàmà kí n sí àbí kó yẹ pé mẹ́rin náà lọ́lọ́run sì fi nǹkan rẹ̀ sí ẹ̀yin lẹ́ gbàgbé ṣùgbọ́n wá ní kankan ìkan ṣẹlẹ̀ o Ànábì sì dojú kan sàbí tó kú ni nínú wọn jọ́ náà lọ́wọ́ Abubakar ń bẹ lórí ìjókòó Umaru ń bẹ lórí ìjókòó ni àwọn méjèèjì ò fẹ́ gba wájú ni àwọn náà mọ̀ pa Ànábì ti sìnrún kí ní ó sì jẹ́ àwọn fẹ́ gba wájú ọ̀rọ̀ inú Suratul Hujurat ni nígbẹ̀rẹ̀ ayé ànẹ̀ tọ́lọ́run ti fi kọ́ àwọn méjèèjì lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n Zuliyadaini òun dìde ń tiẹ̀ ni Ànábì ó sì kan lábùkù ń jọ́nà kò sọ tí ọ̀dá sí ó ní ṣé òdodo lọ́mọ ìyá yín Zuliyadaini sọ àwọn sàbí náà mérí pé yes ó ráìtì lóòótọ́ rí ó sí Ọlọ́run kí láàkù mọ́ ìbíyọnu Ọlọ́run là ń wá ẹni bá ní mo sì rún kí ayé rẹ̀ ò ní dá mo náà ní ṣe yìí Ànábì ò ṣe bẹ́ẹ̀ ń jọ́nà so débi pé àwọn táwa la jáfa àwa sọ̀rọ̀ wa dòṣà a sọ̀rọ̀ wa di tẹ́rọ̀ alhamdulillah Ọlọ́run yìí sábà fi yẹn sàdánwò fáwọn tí wọ́n bá jẹ́ súnnà ṣùgbọ́n àtàwọn ọmọ pèlè ń bí díà yìí ọ̀pọ̀lọpọ̀ wọn náà ọmọ ìyá wa náà ni wọn a sì fẹ́ kọ́ ọ̀pọ̀lọpọ̀ bárù condition bẹ́ẹ̀ kú ni malóhùn sì ni wọ́n ní kì í malóhùn nìkan fílẹ̀ ó bá lọ́jọ́ iwájú yóò padà burú jù bẹ́ẹ̀ lọ gbogbo ẹ̀ náà là ń nílẹ̀ experience nísìn so torí ẹ̀ tabala jó ní mímọ̀ ní ẹ jẹ́ kí á fàyílẹ̀ fún àti wọ́n jẹ́ àmà akẹ́kọ̀ọ́ ká máa ná kọ́ṣà wa ń gbà mí ní ẹwọ́rú Abu Hanifa ní náà studenti tí wọ́n ní ẹni Abu Yusuf Al-Qadi Ibrahim so gba wọ́n ní tó fi takò Abu Hanifa tó jẹ́ àfáà rẹ̀ ní wọ́n ló lé níbi 40 mọ́ sí alani Abu Hanifa gbà báyìí Abu Yusuf gbà báyìí akata Muhammad ibn al-Hasan al-Shaybani Abu Hanifa gbà báyìí ọ̀nà gbà báyìí àwọn amọ̀yé wọn bẹ́ẹ̀ lọ ni so bá ṣe kọ́ lọ́dún sí Ọlọ́run náà ni ká fírí àwọn èèyàn ta kọ́ lẹ́kọ̀ọ́ ìyẹn náà ni ó mọ̀ túmọ̀ sí pé arógun gidi fílẹ̀ ńgbà tí a bá ṣe láyé mọ́ àbí ọmọdé tó ń challenge àfáà rẹ̀ gangan so kí láburú má bàa wọlé tàfà wa káfà ní wọn má bàa fi àwọn èkìní jẹ sọ́fìn so tí àfáà yẹn ò bá sí láyé mọ́ ọmọ kéènì láti dúó tọ́ kọ́lọ́n kó mọ́sálá ìsànú àfáà wa ó sàlékún dáadáa kálukú wọn ni ilé ìjẹ́ ní wọn bá díẹ̀ wallahu alam wa antum kadhalik shukran. náà kátà tó fẹ́ kẹ́ bá wa tẹ̀mọ́lẹ̀ sí òun náà ni ẹ ti mẹ́ṣà ìpèníjà tẹ́ ẹ ní nípa pé torí pé ń pèpè sí súnnà wọn ni ẹ fi mọ́sálásí lẹ̀ nígbà tó dáwọn ìpèníjà yìí tó jẹ́ pé ó kò ní láyà débi wípé bóyá ó tiẹ̀ fẹ́ lé débi pé tó dábí pé ilé ìta fẹ́ ṣe yìí lábẹ́ pé kò fẹ́ sọ́nà ibẹ̀ tó dáwọn ìpèníjà yìí akramakumullah barakallah. alhamdulillah ìpèníjà kálukú máa ń sọ̀tọ̀ọ̀tọ̀ tó bá ti yàtọ̀ sí irú yìí tí mo ṣàlàyé fún yín ni àwọn òròpẹ́ nìkan tó bẹ́ẹ̀ tí ó sọ pé
níta bá fẹ́ ṣe ká má ṣe kò sí ẹni ọ̀hún. Akramakumullah. Àfijọba nìkan ló kù. Naam. Bíjọba náà bá sì sọ ni àyà kúrò tẹ́rítírì rẹ̀ á lọ sí tẹ́rítírì ibòmíì fa ardullahi wasi'ah. Ya ibadiya alladhina amanu inna ardi wasi'atun fa iyaya fa'budun. Ọlọ́run lórí ilẹ̀ mi Ọlọ́run bá fẹ́. So tí ó yà sẹ́lẹ̀ ọkọjá ayé ni adúpẹ́ fọ́lọ́run bí a bá dé yìí. Nígbà náà lọ́hùn o àwọn pẹ̀típẹ̀tí tọ́lọ̀ ní arínú àwọn míì rí ju tiwa lọ́ngbà náà tí èsè díẹ̀ pé kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ìmọ̀tọ̀ àwọn adúpẹ́ fọ́lọ́run nígbà tí kọjá lẹ́fù ni ẹnìkan tí ó sọ pé èrú wo ló ń ṣe kíní kan alhamdulillah adúpẹ́ fọ́lọ́run èyí tó kù ní ọ̀rọ̀ wa Ọlọ́run kó má jẹ́ ara padà sí ibú àtẹ̀yìn náà barakallahu fikum. Afikum barakallahu karim. Tó nípa dáwà àwọn nǹkan wo tó jẹ́ bí project ni lẹ́ ń ṣe lọ́wọ́lọ́wọ́ àti pé ǹjẹ́ láwọn nǹkan tó jẹ́ kí ó yà ẹ̀ ń fojú sùn pé tọ̀bí nílà bóyá lásìkò báyìí ṣàrò wù mí kí n ṣàwọn nǹkan báyìí tó sì jẹ́ mọ́ gbogbo àwọn kan ó jọmọ́ nípa dáwà Akramakumullah. Alhamdulillah ọwà kọ́lọ́n kí wọ́n ṣàlàyé fún wa láti yọrí lórí ẹ̀ ìjọ sì wà tó kanlẹ̀kùn gbọ̀ngbọ̀ngbọ̀n òun náà ni masjidu àti madrasa wa tí àṣẹṣẹ ń àṣàṣẹ lọ́wọ́lọ́wọ́ báyìí pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run àgbàtà bá fi rí bí oṣù kan ó lé díẹ̀ sísìn tí ó ti mọ lọ lọ́wọ́ ń bẹ̀ ṣùgbọ́n tó bá béèrè pé sí ìpèníjà wà níbẹ̀ ni òun gan fúnra rẹ̀ ìpèníjà ló ná ọ̀rọ̀ pé ó wà sí ìhun gan fúnra rẹ̀ ìpèníjà ni àwọn náà sì mọ irú ìpèníjà tí wọ́n wà ń bẹ̀ ni ìpèníjà owó náà ni kọ́lọ́n kó bá sírí wa kó mọ̀ sálà ìbáni parí ẹ̀ láyọ̀ bó ti jẹ́ nu. ǹjẹ́ ní àwọn tírà tó jẹ́ kí ó yá ẹ ti kọ tó sì jẹ́ pé tọ̀ táwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì mọ̀ pé tọ̀ ṣéèkì ló kọ àwọn tírà yàbí tó jẹ́ pé àwọn tírà tó jẹ́ pé pẹ̀lú bí nǹkan ṣe ń lọ náà ẹ ti ń kọ lọ́wọ́ ó kù rí ẹ̀ bóyá kí wọ́n publish àbí nǹkan kan Akramakumullah barakallahu fikum. Ó wà àwọn èyí tí a ti kọ́ wà àwọn èyí tí a ti kọ́ wà èmi náà sì ń bẹ tí à ń kọ lọ́wọ́lọ́wọ́ náà tí a ti kọ tán ṣùgbọ́n pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run bàbá kò ní àtà yóò jáde tí n bá mọ̀ pé irú ọ̀rọ̀ bá yóò já wa ní àbá ti mú náà ìta àti kọ́ ni tábà mo dání ká fi hàn àwọn èèyàn gbogbo ẹ̀sá alhamdulillah. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá ní àgbáńlá yìí adúpẹ́ fún àwọn bàbá wa Sheikh Abdurrauf Bello Abu Sofia hafidhahullah ta'ala adúpẹ́ lọ́wọ́ púpọ̀ àti gbogbo àwọn tí wọ́n ṣe onígbọ̀wọ́ ètò yìí àbí Ọlọ́run bá subhanahu wa ta'ala gbogbo àwọn ọmọ ìyá tí wọ́n wà ní ìdí ètò yìí kọ́lọ́n kó jọ kó wá san wọ́n lẹ́san olóore ètò yìí ètò wa náà ní Flag Bearers of Sunnah ibi náà látò ti dúró lé ní subhanakallahumma wa bihamdik nashhadu an la ilaha illa anta nastaghfiruka wa natubu ilayk wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh. Wa alaykum assalam wa rahmatullahi wa barakatuh. جزاكم الله خيرا شكرا.